àwọn bàbá wa ní ẹ̀sìn tí wọ́n kẹ́yìn tó dé tódò bá dẹ̀ kọ tútù tó kọ wíwẹ̀ kò ní kọ àpadà sílé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti padà sílé báyìí èmi náà ronú àti padà sílé pípadà sílé tí mò ń sọ yẹn ni pé màá fi ẹ̀sìn yín lẹ̀ fún yín létà ìgbà tó bá tẹ́ mi lọ́rùn ni kò sí bàbá ẹni tó lè lé mi torí bàbá ẹnì kankan ló mú mi débẹ̀ tó bá tẹ́ mi lọ́rùn màá fi ẹ̀sìn yín sílẹ̀ fún yín màá wá padà sí ẹ̀sìn àdáyébá táwọn bàbá wa ń ṣe yẹn màá máa bẹ Ọlọ́run nínú yàrá mi màá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú yàrá mi pẹ̀lú èdè Yorùbá tẹ́ ẹ nígbàgbọ́ wípé Ọlọ́run ò gbọ́ àtìgbà tẹ́ ẹ bá ṣèdè Lárúbáwá sí àwọn ẹlòmíì tí ẹ ń sọ débi pé èdè Lárúbáwá lọ́lọ́run ó fi ṣèdájọ́ lọ́run Ọlọ́run kò bayọ̀ yín jẹ́ bẹ́ẹ̀ ṣe mislead wa yẹn Ọlọ́run bayọ̀ yín jẹ́ bẹ́ẹ̀ ṣe mislead wa yẹn ṣé ìran bàbá yín kan ti lọ́run tó dé ni tó wá sọ fún yín wípé èdè Lárúbáwá ni wọ́n fi ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa wọ́n lè fèdè Lárúbáwá béèrè ọ̀rọ̀ ẹ̀yin kẹ́ Muslim ìyẹn ni àwa tá a kíw tá a fi gbọ́dọ̀ fura tó bá jẹ́ pé èdè Lárúbáwá wọn èbèrè lọ wá ń tòótọ́ kí ló rí wí kí ni irú wa yóò sọ àwa tá gbogbo èyí tẹ́ èyàn mélòó ló kéwú nínú mùsùlùmí so ó túmọ̀ sí pé gbogbo àwa tá a kéwú yẹn èrò náà ni wá lọ́kàn wọn tó sì jẹ́ wípé back to the sender ni gbogbo àwọn tá ń ro yẹn gbogbo èrò tẹ́ ń ro yẹn ni ó jẹ́ ti yín kò rí àárín kankan míì ṣe mọ́ àárín kankan míì pera wa ju ọmọ Yorùbá lọ nígbà tá a bá wá pera wa lọ́mọ Yorùbá tí a ní àṣà tá a ní ìṣe tó jẹ́ pé irú àwọn Emir Sokoto ni wọ́n mọ̀ dictate tá a gbọ́dọ̀ ṣe fún wa ṣé ẹ mọ̀ pé kàkà kí ni wọ́n sapá kó ẹkùn ó yẹ kálukú ó sọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni tó bá máa fi kìnìún ń pẹran ìkookò náà ń pẹran ẹkùn náà ń pẹran so kàkà kíkọ́ ṣerú ọ̀kan nu wọn kálukú ó sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ náà àwa ò ní ṣerú Gàmbàrí a ní ṣerú Fúlàní a ní ṣerú Yíbò mi ò ní káwọn Fúlàní náà wá ṣerú wa mi ò ní kí Ìgbò wá ṣerú wa mi ò ní kí Haúsá wá ṣerú wa bọ́ ẹ jẹ́ kí kálukú ní autonomy ẹ jẹ́ kí kálukú wá ní autonomy ẹ wà á rí bí rapid development tí ó ṣe bá ibì kọ̀ọ̀kan ní north ẹ má rò pé wọn ò ní nǹkan kan wọ́n ní tó pọ̀ bàjẹ́ north ni mo ti rí pé pléènì ń bà á lẹ̀ nínú igbó tí wọ́n ṣe ọ̀nà tí pléènì ó sì bà sọ́dà pé mo ti fi hàn lórí fídíò mi kan tí n bá tọ́ research báyìí tí mi ò bá tí ì fi hàn tòótọ́ tí n bá research máa fi hàn yín bí pléènì ó ṣe wá tí ó sọ̀kalẹ̀ náà tí ó dẹ̀ bà nínú igbó tí ó dẹ̀ wọ́n dẹ̀ la ọ̀nà tó rìn bó ṣe máa bí plane ṣe máa rìn tó bá balẹ̀ arí tó máa ń sá yẹn wọ́n dẹ̀ la ọ̀nà yẹn wọ́n dẹ̀ wá kó gold gbogbo ibi tí wọ́n ti ń ja ogun Boko Haram gold náà bẹ́ẹ̀ gbogbo tí ẹ bá ti rí pé wọ́n lọ pa èèyàn rẹpẹtẹ tí wọ́n pa wọ́n tajá tẹran nínú ìlú yẹn ṣe mọ̀ pé wọ́n sọ ìlú yẹn di tiwọn ni gold ibi tí wọ́n bá ti rí gold tàbí silver tàbí nǹkan kan tó jẹ́ olówó iyebíye ibẹ̀ ni ẹ̀ ń gbọ́ pé àwọn Boko Haram ń wà yẹn wọ́n fi Boko Haram scare wa káwọn lè bá a rí kán lè bá a jèrè tó wà nínú ilẹ̀ yẹn